Ẹkú ìkàlẹ̀, ẹkú àtàárọ̀, ẹkú ìjókòó, àkú bójú ọjọ́ ṣe rí, gbogbo aráalé ń kọ́ o. Ẹ wá dákẹ́ ariwo díẹ̀, ẹ wá wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan. Kájọ fetí gbé ìyàwó ọ̀rọ̀. Orúkọ mi ni Lukman ọmọ Àyándàre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Olóòtú abala ìtumọ̀ àlá lọ́lọ́kan ọ̀jọ̀kan. Zero 08032983298. Ọlọ́run má jẹ́ káyọ̀ fi wá sínú ìdè. Ẹni ọkàn lọ́mọ. Tí wọ́n bá ń ta ọjà lójú oorun àbí ń kiri ọjà lójú oorun, ayé ń bá ni nájà ni. Gbogbo ẹni táyé bá ti ń ba nájà lójú oorun, ó ń tọ̀ wọ́n fẹ́ lè tọrọ jẹ lójú ayé. Ayé ò ní bá wa nájà o. Ohun tó yẹ kó máa tà lójú ayé, tí àwọn ẹni bí bá fẹ́ dènà mọ́ ni, ó sì ní ojú oorun tí wò ti máa pàtẹ́ tiẹ̀. Àbí wọ́n pé kéèyàn máa kiri ọjà lójú oorun, kìí ṣe àpẹẹrẹ tó dá o. Tó ń tọ̀ ń bá gbé ọjà mílíọ̀nsì kalẹ̀ kò ní pa kọ́bọ̀. Wọ́n ti bá nájà lójú oorun. Àwọn ẹni ibi wọ́n máa fi àlá yìí dáyà láàmú ni. Wọ́n fi sọ ìrìn àjò ọmọ ológo, wọ́n fi sun sẹ́yìn ni. Ayé ò ní ta yẹ̀pẹ̀ sí ògo wa o. Àwọn tí máa mọ́nítọ̀ ògo ẹni wọn ò ní ráyè lórí ìrìn àjò wa o. Ọ̀dà kéèyàn máa kiri ọjà lójú oorun, tàbí kéèyàn sọ pé òun ń tajà, òun sí ṣọ́ọ̀pù lójú oorun, kó ń tọ̀ wọn ó tó rí ṣe yọ́ pẹ̀ díẹ̀ o. Tàbí kéèyàn máa sọ pé ṣọ́ọ̀bù tóun ti kiri, tóun ti rẹ́ǹtì rí, òun tún bá rọrùn pé òun sí ṣọ́ọ̀pù ń bẹ̀, òun tún ń tajà ń bẹ̀. Nǹkan ò ní lọ déédéé fún èèyàn bẹ́ẹ̀. Ọjà téèyàn ọ̀tà mọ́ látọjọ́ tó ti pẹ́, bóyá ìyá èèyàn lèèyàn ń bá kiri ọjà ńgbà téèyàn wà léwe. Àbẹ́yàn máa ń bá ìyá ẹ̀ jókòó ti ṣọ́ọ̀pù ńgbà ìyá wà lójú ayé ni, àbí lójú oorun ni, àbí gbà ìyá yìí ti kú tán ni, kí wọ́n tún sọ pé òun tún ń bá ìyá òun tajà. Ayé máa fi irú àwọn àlábá ìjanilógun ni. Àdúrà ni kò ṣe. Kò sì súnmọ́ Ọlọ́run ọba rẹ pẹ̀lú àwẹ̀ àtàdúà, kò sì ṣe sàárà àbágbára rẹ bá ṣe mọ́. Ọlọ́run ẹlẹ́dàá rẹ yóò jà fún ọ, yóò gba ẹ̀tọ́ rẹ kúrò lọ́wọ́ àwọn aninilára. Àwọn ẹni ibi ni wọ́n fẹ́ da ìrìn àjò rẹ láàmú,
ṣùgbọ́n Ọlọ́run ò ní gbà fún ọ. Sátọ̀ Ọlọ́run ọba rẹ lọ kọ́ wọnú àwẹ̀ o sì gbàdúrà o sì ṣe sàárà ọ̀bọ̀nú ogun bẹ́ẹ̀. Ayé ò ní lògo wa o, wọn ò ní fògo wa ṣàpínlẹ̀ fọmọ ẹlòmíì o. Àlá ọ̀gọ̀ ẹni tó lálàá lọ́gọ̀ o, àlá kọ̀gọ̀ o ẹni tó lálàá lọ́gọ̀, má jẹ́ nìkan tàn ọ́ o. Àti bí àlá Ọlọ́run a máa tún náà àṣírí oríṣiríṣi fún yàn. Dìdìrín mi lè sọ fún ọ pé ohun tó gbé sọ́kàn ló gbé sùn, má dá wọn lóhùn o. Ẹ̀dá a máa dára rẹ̀ mọ̀, irú ẹ̀dá tó jẹ́ máa dára rẹ̀ mọ̀ láti bí àlá. Àlá jẹ́ nǹkan tá a fi máa mọ ohun tó ti ṣẹlẹ̀ látọjọ́ tó ti pẹ́ àti nǹkan tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ àti nǹkan tí ń bọ̀ wá ṣẹlẹ̀ sí yàn tẹ́yìn dá ò tí mọ̀gbà tí ó ṣẹlẹ̀ sí yàn. Torí ẹni bẹ́ẹ̀ lómi bá lálàá tí ó kà á kún tàbí kọ́ yà sí bí ohun tó lálàá sí yẹn bá padà ṣẹlẹ̀ wọn ká kẹ̀dẹ̀ máa wo mo ti lárú àlá yìí rí o, mo ti lá àlá yìí pé orí báyìí láì mọ̀ pé ara rẹ̀ náà ní nǹkan yẹn ó ṣẹlẹ̀ sí. Ìran bú ò ní ṣẹlẹ̀ sí wa, ìran bú ò sì ní yálé wa. Àlá kò sí kó dànù nínú ìrìn àjò ayé ọmọ ẹ̀dá ènìyàn. Àlá tí Ọlọ́run fún ẹlòmíì ara rẹ̀ ni wọ́n máa lálàá sí. Àlá tí Ọlọ́run fún ẹlòmíì inú ìdílé rẹ̀ ni wọ́n máa lálàá sí. Àlá tí Ọlọ́run fún ẹlòmíì yóò máa lálàá láti ìlú kan sílùú míì ni. Ẹni tí ọmọ rí yóò sì máa lálàá sí, yóò sì máa rí bẹ́ẹ̀. Àlá ẹlòmíì negative ni, àlá ẹlòmíì positive ni. Àfàìmọ̀ lálàá ẹlòmíì òun ni ò ní rí bẹ́ẹ̀. Àlá tẹ́lòmíì bá láti ọ̀dà dáadáa ni ó rí fẹ́lòmíì. Aburú ò ní ṣẹlẹ̀ sí wa o, àlá ọgọ́ o, ẹ̀ńtọ́lá là lọ́gọ́ o. Tá a bá ti rí àpẹẹrẹ kan tètè wọnú àwẹ̀ lọ kò sì gbàdúrà kò sì ṣe sàárà kò sì tọrẹ àníbàgbára rẹ bá ṣe mọ èèyàn bá bọ́ núdi ayé. Àwọn ẹni ibi wọ́n máa ń fi ògo ẹni kó fáírọ́ọ̀sì. Tí ògo rẹ bá da ìṣẹ̀dá ìràwọ̀ rẹ da ṣùgbọ́n ìràwọ̀ ẹ̀dá gan máa kó fáírọ́ọ̀sì. Torí pé má torí pé ògo rẹ da kó dúró àwọn kan lé wọn ń wádìí rẹ. Bí ògo rẹ yóò ṣe wá ní fáírọ́ọ̀sì ni wọ́n máa wá kiri ayé ò ní jókòó wọ́n ní fáírọ́ọ̀sì o. Wọ́n máa wádìí ẹ̀ tọ̀sọ́tọ̀sọ́ wọ́n máa wádìí ẹ̀ torútorú ẹlòmíì ọ̀sẹ̀ èèyàn òṣìṣẹ́ ṣùgbọ́n wọ́n ń wádìí rẹ̀ káàkiri ayé ò ní gẹ̀ẹ́tì wa o, wọn ò ní gẹ̀ẹ́tì wa o. Òjò kì í rọ̀ kọ́ tà sí ilẹ̀ o, olóore wo ò ní tà sí wa o. Bá àrá bá sá lọ́rùn tẹ̀rù tọmọ ní gbọ́rù rẹ o, ògo wọ́n pariwo ayọ̀ nínú ayé wa o, ògo wọ́n pariwo ayọ̀ nínú wa o, àní mọ̀ nira o, ìnira ò sì ní mọ̀ wá. Ládùnládùn là bá lé olóyin ọ̀rọ̀ bí ẹkún bí ìbànújẹ́ ò ní yálé ẹnì kọ̀ọ̀kan wa o. Ire kàbìtì ẹ darapọ̀ mọ́ wa ní WhatsApp group. Ìwọ tó o bá ti join WhatsApp group má wulẹ̀ fi mẹ́sẹ́ẹ̀jì ilẹ̀ fún mi tàbí kó o pè mí ní dá olóhùn o. Ẹ̀ẹ́dẹ̀ gbọ́dọ̀ fi WhatsApp kọ́ pè mí òfin ni o ìní gbé o torí máa ń bọ́n dátà o. Tẹ́ bá dọ́yìn wa ẹ̀jọ́ yìn wa. Tó bá dẹ̀ jẹ́ pé ẹ ní béèrè lórí ọ̀rọ̀ ọ̀sẹ̀ yín àbí lórí ìtọ́jú àrùn ara ní ẹ̀ka sí wa tá a bá mọ̀ nípa rẹ̀ á ṣàlàyé pa mọ̀ nípa àìsàn pẹ̀tù ohun tí ọ̀nà yín ni àdúrà yẹn gbà o kò ní ṣòro sí fún wa o. Ire kàbìtì nọ́mbà mi lẹ́ẹ̀kan sí 08032983298 08032983298 ire kàbìtì. Orí kìí máa yí burú títí kó gbógun ọdún.